ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò mú ilé ẹ̀kọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ̀yin tèmi pátápátá ní gbogbo ọ̀nà ní kábíyèsí ọba Olúwo ni wọ́n máa ń wá láti wá ojú rere àwọn aráàlú báyìí o. lọ́jọ́ kìíní àná ni kábíyèsí ọba Olúwo ni wọ́n wà nínú ọkọ̀ tí wọ́n ń pín tọ́rọ́ kọ́bọ̀ lé àwọn aráàlú wọn lọ́wọ́. ní ìsinyìí oúnjẹ ni wọ́n kó jáde o ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pín oúnjẹ fún gbogbo ọmọ ìlú Ìwó pátápátá lójúnà láti lè wá ojú rere àwọn aráàlú lọ́tún àti lósìn. ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tẹ̀tí náà àǹfààní àti máa gbọ́ wa àti láti máa wò wá káàkiri àgbáńlá ayé. ojú tẹ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì rèé etí tẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè. ìkànnì Olómi Ọgbọ́n TV òun náà lẹ́ ń wò yìí. ẹ bá wa subscribe sórí ìkànnì yìí, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa share rẹ̀, ẹjọ́ òdìlé ẹjọ́ òdòkó. bẹ́ẹ̀ ṣe ń wò wá o iná ò ní tán wò yín, ẹ̀yin tẹ́ ẹ sì ń wò wá lókè òkun wọn ò ní ròkú yín wálé. ilẹ̀ Yorùbá yìí ò ní dàrú. àwọn lọ́balọ́ba wa ibi tó nílò àtúnṣe Elédùmarè á bá wọn túnṣe láṣẹ Elédùmarè, nítorí wípé Elédùmarè náà ti sọ pé ká máa gbàdúrà àwọn aṣáájú wa kí àwọn aṣáájú wa kọ́ba máa ṣì wá lọ́nà, kọ́ba máa ṣì wá darí. káwọn aṣáájú náà máa gbàdúrà fáwọn ọmọ ẹ̀yìn kábà máa ṣì àwọn náà kábà máa ṣì wọ́n darí, nítorí pé irú ni a bá kọ sétí wọn òun náà ló máa kì wọ́n láyà láti lè máa tẹ̀síwájú tó ń ṣe. ṣùgbọ́n tá a bá kọrin ìkíyèsí fún wọn wọ́n á kíyèsí àwọn ìgbésẹ̀ tí wọ́n bá ń gbé, wọ́n á kíyèsí àwọn nǹkan tí wọ́n bá ń ṣe lọ́tún àti lósìn. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ Yorùbá lẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí, ọmọ ará Akíni mi ò ọjọ́ méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀ẹ̀kan kì í sì nìyàn. ẹ wo bí ṣé ẹ mọ̀ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn ọ̀rọ̀ kábíyèsí ọba Olúwo lénìí, ọ̀rọ̀ kábíyèsí ọba Olúwo lọ́la, lọ́tún àti lósìn, òun náà ni wọ́n ń gbé ọ̀rọ̀ kábíyèsí ọba Olúwo yẹ̀ wò, pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára. kódà fúnra ara kábíyèsí ọba Olúwo àwọn náà á jáde láti sọ èròǹgbà wọn, láti sọ̀rọ̀ wọn lọ́tún àti lósìn. bẹ́ẹ̀ sì rèé látàrí àwọn nǹkan yìí ó ti fà á kí ẹlòmíì kí wọ́n choose favoritism ìpè bóyá mo nífẹ̀ẹ́ ọba Olúwo èmi ò nífẹ̀ẹ́ ọba Olúwo. ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ìgbésẹ̀ tí kábíyèsí ọba Olúwo ń gbé ó ń jọ ìgbésẹ̀ ìfura tí àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí. ní ìgbà kan òun ni kábíyèsí ọba Olúwo ni wọ́n wọnú àwọn ọkọ̀ bọ̀gìnì jíìpù tí wọ́n sì torí bọ ibẹ̀ jáde, àwọn ọkọ̀ tí máa ń ní òpórúfù yẹn, tí wọ́n sì kó owó ìyẹn 1,000 naira tí wọ́n kó sọ́wọ́ tí wọ́n sì ń ha fún àwọn èèyàn. kódà àwọn ẹlòmíì sọ pé wọ́n lè ṣáàjù wọn fún náírà àbí ṣùgbọ́n tó rọ́jẹ́ ọba kò ló jẹ́ kí wọ́n fojú fòdá bí wo ní kálukú ọ̀tọ̀. bẹ́ẹ̀ sì rí àwọn kan sọ pé kábíyèsí ọba Olúwo ó sọ àwọn aráàlú wọn ó sọ wọ́n di alágbe eléyìí tí ń ha 1,000 naira lé wọn lọ́wọ́. wípé kí ni 1,000 naira kí ló ṣe nínú ìgbésí ayé àwọn aráàlú Ìwó? wípé bígbà tó jẹ́ pé ìṣẹ́ ti bá yàn múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu, òun náà ní kábíyèsí sọ àwọn aráàlú rẹ̀ dà. ìyẹn bẹ́ẹ̀ ojú ìwòye oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀.
àwọn kan náà sì wòye pé kábíyèsí wọ́n ń gbìyànjú láti tún ara wọn ṣe ni, láti wọṣọ àlà wọn, láti fọṣọ àlà wọn padà lójú àwọn aráàlú, wípé káwọn aráàlú kí wọ́n bá lè nífẹ̀ẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Ojú ìwòye ẹnìkan nìyẹn. Ojú ìwòye àwọn ẹnìmíì dẹ̀rẹ́ òun ni wípé kábíyèsí ń ṣe kárí mi, wípé wọ́n fẹ́ pa àṣìṣe wọn, wọ́n fẹ́ pa á rẹ́ ni. Tẹ́ ẹ bá tún gbàgbé ìgbà kan òun náà la rí i pé kábíyèsí tí wọ́n bá fẹ́ lọ kí jímọ̀ tàbí ń lọ sí mọ́sálásí, kódà pàápàá òye jímọ̀, wípé àlìkínbà wọ́n wọ àlìkínbà, wọ́n wé láwàlì dípò kí wọ́n dé fìlà gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Yorùbá. Wọ́n fara wọn hàn bí ìgbà tó jẹ́ pé wọ́n jẹ́ emir àbí wọ́n jẹ́ ìmáàmù ibẹ̀. Wọ́n wá rìn láàrin ààfin dé ibi tí wọ́n ti fẹ́ lọ kírun, débi pé wọ́n ó máa ṣe àfihàn ara wọn bí ìgbà tí olóṣèlú ń campaign lọ́tún àti lósì. Ṣùgbọ́n ní ìsinyìí, ní ṣé àná ni àbí ìjẹta àbí ìjẹrin ní ọ̀sẹ̀ tí a lò kọjá yìí, òun ni kábíyèsí tún kó oúnjẹ jáde fún àwọn aráàlú o. Kábíyèsí ò wá rányàn, àwọn fúnra ara wọn ni wọ́n lọ ń pín oúnjẹ fún àwọn aráàlú. Èmi ò ní nǹkan tó yẹ kábíyèsí ṣe ò dáa o, ẹ jẹ́ àjọ gbé yẹ̀wò, ẹ jẹ́ àfojú dáadáa wò, ẹ tún jẹ́ àfojú àìdáa wò. Ìdí tí mo ṣe ní ká fojú dáadáa wò ni pé current situation of the country. Ìdí tí mo ní ká fojú àìdáa wò òun ni wípé ohun tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀. Nígbà tí kábíyèsí tí wọ́n gbé ètò yẹn kalẹ̀, wọ́n ní látàrí bí nǹkan bó ṣe le gógó ní inú ìlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ohun tí kábíyèsí náà pẹ̀lú tí wọ́n lè ṣe láti lè fi ran àwọn aráàlú lọ́wọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní há oúnjẹ fún wọn, wọ́n ń gbé oúnjẹ fún wọn, wọ́n sì ń ya fọ́tò kábíyèsí bí kábíyèsí ó ṣe ń gbé macaroni wọ́n yẹn ń gbé macaroni fún àwọn aráàlú tí wọ́n sì ń há 1,000 naira, ìwà mọ̀ bóyá ẹyọ kan, bóyá méjì, bóyá márùn-ún, bóyá mẹ́wàá tí wọ́n há fún àwọn kan. Èròǹgbà kábíyèsí òun ni wípé wọ́n ran aráàlú lọ́wọ́ based on the economic situation of the country. Ṣùgbọ́n awuyewuye ti ń lọ tí mi ò wá mọ̀ bóyá ẹ̀yin tẹ́ ń wò wá yìí náà, bóyá bẹ́ẹ̀ náà ló ṣe rí lójú yín, wípé kábíyèsí ṣáà ń wá gbogbo ọ̀nà láti ní èrò lẹ́yìn rẹ̀, nítorí pé wọ́n ti rí wípé wọ́n ti ń gbìyànjú àti yọ wọn kúrò lórí oyè. Ẹ dẹ̀ mọ̀ pé ní November wọ́n máa sàmì sí 10 years on throne. Ọdún mẹ́wàá, ó jẹ́ wípé ọdún kan náà ni àwọn àti onírìṣà jọ gorí àpèrè. Ìrántí ọdún mẹ́wàá rèé tí ọba Olúwo tí wọ́n ti gorí àpèrè. Wọ́n máa ṣe ayẹyẹ gan ní November, is it not November 15? Maybe it should be 3rd Saturday of November. Ni wọ́n fẹ́ ṣe 10 years anniversary tí kábíyèsí gorí oyè. Ẹ má dẹ̀ gbàgbé wípé ìdúnkokò ti ń wá lọ́tún àti lósì, pé àwọn kan ti ń pa wọ́n pẹ́ pé wọ́n fẹ́ rọ kábíyèsí lóyè, pé wọ́n fẹ́ yọ wọ́n kúrò lórí àpèrè. Ibẹ̀ ni ojú ìwòye yẹn lọ́wọ́ ẹlòmíì tí ń wò pé nǹkan tó fà á rèé o, tí kábíyèsí ọba Olúwo tìlú Ìwó ọba Abdulrasheed tí wọ́n fi ń dọ́gbọ́n wá ojú rere àwọn aráàlú wọn. Nítorí ẹ̀ ni wọ́n ṣe ń pín oúnjẹ, pín owó, pín 1,000 lé wọn lọ́wọ́. Èmi ò tẹ̀ ní kí kábíyèsí ní kí wọ́n má support aráàlú, ṣùgbọ́n àwọn ọba míì náà máa ń ṣe bẹ́ẹ̀. Àwọn ọba míì máa ń ṣe bẹ́ẹ̀. Picture àti gbogbo nǹkan tí kábíyèsí bá ń ṣe, that is the only problem tí àwọn aráàlú tí wọ́n ní o pẹ̀lú kábíyèsí ọba Olúwo. Tí kábíyèsí bá wúkọ́, social media gbọ́. Not true, sometimes not true investigative journalism, true kábíyèsí fúnra ara wọn, wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára. Eléyìí tí wọ́n ṣe yìí, àwọn fúnra wọn ní orí ẹ̀rọ ayélujára wọn, ó wà ń bẹ
ó wà lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wọn Emperor Abdulrasheed o, ó wà ń bẹ̀ o. Ìyẹn gangan ló ń bí àwọn aráàlú nínú pé kí ni aláṣẹ wọ̀nyí, nítorí pé kábíyèsí ti mọ̀ pé wọ́n fẹ́ rò òun lóyè àbí, nígbà tí gbogbo àwọn aráàlú sì rè tí wọ́n bá ń gbà tí wọ́n bá ń jẹ, torí tẹnu bá jẹ ojú àti wọn ò ní lè sọ̀rọ̀ àbí. tọ́ ohun tí kábíyèsí ọba Abdulrasheed ìgbésẹ̀ tí wọ́n gbé náà nìyẹn, tí àwọn èèyàn sọ pé gbogbo ìgbésẹ̀ yìí òjé yẹn ò jẹ wá mọ́ o. Àwọn kan sọ pé lílọ ní kábíyèsí Abdulrasheed ó lọ, àwọn kan sì sọ pé ó tẹ́ àwọn lọ́rùn bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣé ní tòótọ́ ni wípé kábíyèsí dọ́gbọ́n ń fi oúnjẹ, ó dọ́gbọ́n fi ń fọ ojú àwọn ọmọ ìlú Ìwó mọ́ra, ọ̀nà má fi bí pa wá, ọlọ́run má fi ìṣẹ́ ṣẹ́ wa. Ó dàbí ìlú kan lọ́sùn náà ń bẹ̀ ni o, mo máa mú ìròyìn yẹn wá fún yín. Àwọn yẹn wọ́n kọ ọba wọn pátápátá ni kódà wọ́n sì ṣèwọ́de níjẹrin àbí jẹta ni nínú ìlú yẹn. Wọ́n máa láìka àwọn aráàlú yẹn, wọ́n ní ìgboyà gan, wọ́n ní ìgboyà. Wọ́n fi ṣe pé béèyàn ò bá lówó lọ́wọ́ onítọ̀hún lẹ́jẹ̀ lọ́hùn náà. àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ti wá di mẹ́ta tẹ́ ń kọ̀wọ̀. wàláì àwọn aráàlú ti wá jágbọ́n o. Ẹ jẹ́ ká dánu lórí eléyìí náà, ká fèròǹgbà wa ṣọwọ́ lórí ohun tí kábíyèsí ọba Abdulrasheed tí wọ́n tún ṣe yìí. Kí n tó mú ètò nǹkan tó ṣẹlẹ̀ wá fún yín, ní ìlú kan wà tí wọ́n ń pè ní Ilé Ogbó ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ń bẹ̀. Tí n bá ti drop fídíò yẹn má miss ẹ o. Gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ní Ilé Ogbó. Tọ́ba Abdulrasheed lélẹ́yìí o, kábíyèsí tún ti ń pín oúnjẹ kiri fáwọn aráàlú o. Àkọ́kọ́ 1000 naira ni wọ́n pín fún wọn. Àwọn ọmọ àlùmájìrì gan gbà ń bẹ̀ o, àwọn Fúlàní wọ́n gbà ń bẹ̀ o, torí ìyẹn àwọn onílù ń lùlù ń wájú, kábíyèsí wà nínú mọ́tò. ṣé dẹ̀mú lè sọ pé ṣé dẹ̀mú o, báńkì ọ òun náà láàwí. Now again kábíyèsí ti bẹ̀rẹ̀ sí ní pín, kò jẹ́ ṣé kò sí ráìsì ń bẹ̀, macaroni spororo òun náà ni kábíyèsí bẹ̀rẹ̀ sí ní gbé fún wọn aráàlú. Wọ́n ní kábíyèsí fi ń wojú rere àwọn èèyàn pé kọ́ba máa yọ kábíyèsí ní orí oyè. Àwọn kan sì sọ pé irọ́ ni pé àwọn tó ti sọ pé àti ẹni tó mọ àti wáyé onúnà náà ni ó mọ àti padà rẹ̀. ibi táwa jókòó sí, ibẹ̀ náà la wà yìí tí àwọn máa wo bí gbogbo nǹkan ṣe lọ. Ṣùgbọ́n èmi ń kí kábíyèsí o pé wọ́n kò palẹ̀ mọ́ ayẹyẹ ọdún 10 yìí tí wọ́n ti gbadé, tí wọ́n ti wà lórí àpèrè. Kábíyèsí inú ọ̀hún ń sọba kékeré mọ́ lórí àpèrè. Òun náà ti dàgbà ọba ọdún 10 lórí àpèrè. Ṣé ẹ ń rò nǹkan tí mò ń rò ṣá? Ṣé ẹ rò nǹkan tí mò ń rò? Ọdún 10 lórí àpèrè. Ẹ fi èròǹgbà yín sọ sábẹ́ comment section. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi. Ayọ̀ àtàlàáfíà lápàdé, ẹgbẹ́ ìpolówó ọjà yín wá, ká fi gbé tiyín, ká fi gbé lárugẹ. Ó dàbọ̀. ètò kan tó tèmi létí, ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé, Àbíkẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Olúṣọlá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o, ẹ fara yín
balẹ̀ kẹ̀lé rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. Ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kàn o. Ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.